ní òyọ́pẹ̀rẹ̀ ọ̀ní ẹ̀gbọ́n lórí burúkú. ọmọ kó mi mọ́ àti ọmọ ìyá mi tàjọ gbẹ́sìn Islam yìí ọmọ kó mi mọ́ ara ọmọ lẹ́yìn ọ̀ní ni mo ń sọ. ẹ̀gbọ́n lórí burúkú. àwọn atábá jẹ́ mùsùlùmí àìsàn ọmọ lẹ́yìn ọ̀ní kírísítẹ̀ ni ẹ̀ńtọ́ jẹ́. orí ẹ̀ burú mùsùlùmí lè ní sẹ́ni tí ẹ̀ pátápátá ọmọ inú ẹ̀bọ. olórí burúkú ayé àtọ̀mọ̀ ni ẹ ọmọ ẹ̀yìn ọ̀nẹ́sẹ̀ ní ọmọ ẹ̀yìn ọ̀nìlẹ̀ mi náà olórí burúkú ayérayé òní ìwọ. ẹ ṣe o bàbá Sokoti bàbá mi Sokoti bàbá tó bí ẹ tó lè yọ èmi kúrò ní mùsùlùmí ni. bàbá mi Sokoti alágbẹ̀dẹ ọ̀run ṣe rí àwọn ọmọ ọkọ Yorùbá ṣe rí tá a bá ti ṣera wa lóṣùṣù ọwọ̀ òṣùṣù ọwọ̀ kan kò iṣẹ́ o ṣe rí níbi tá a bá dé yìí àkọ́kọ́ náà kò dìgbà tá ẹ bá dọ̀tí ẹ̀sìn kan tó gbà pé peace of religion ní ṣẹṣẹ Ọlọ́run brother mi Alọ́ba ms bàbá Yàlájẹ àfà Ìṣọ̀lá gbogbo yín bẹ́ẹ̀ mo bẹ̀ yín ní ìdí ẹ̀ mọ́ ẹ stop ẹ ti gbọ́ ní ìdí ká ẹ bá ẹ̀sìn wọn jẹ́ mọ́ káti ẹ̀ sọ pé àwọn náà kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣe understand ihun tí wọ́n dẹ̀ ti ṣe láìmọye ọdún sẹ́yìn inú wọn náà ní fọ́ọ̀gbọ́n geography àròkàn ló mẹ́kún àsùndá wá àmọ́ ṣá oró àkọ́dá kò dàbí àdágbẹ̀yìn ẹ wo nǹkan tán fi ń dá padà bí àwọn ṣe wá ń dá padà wọ́n wá mẹ́fídẹ́ǹsì wá wọ́n ń kà á jáde àwa lè sọ pé ohun tí wọ́n ń kà jáde yẹn bóyá bẹ́ẹ̀ lórí tàbí bẹ́ẹ̀ kò yé mi àmọ́ ṣá mo mọ̀ pé ohun tí wọ́n kọ síwèé òun ni wọ́n ń kà ó ti yé ohun tí wọ́n kọ síwèé náà kà àwa lè sọ pé bóyá ohun tó fìdí múlẹ̀ tí ni wọ́n ń kà jáde yẹn a lè sọ ó ti yé nídìí ẹ sọ adùn tó wà nínú ìṣẹ̀ṣe ẹ sọ agbára tó wà nínú ìṣẹ̀ṣe ẹ sọ bọ́rùnmìlà ṣe lò gbà ẹ sọ ohun tó ń jẹ́ Ifá ẹ jẹ́ ká mọ rírì ohun tí Ṣàngó wá ṣe ẹ jẹ́ ká mọ rírì ohun tó Ọya wá ṣe. ṣe understand kò ní ìdí ká ẹ bú ẹ̀sìn kan ó ti yé nítorí pé Yorùbá bọ̀ wọ́n ní tán bá bú ẹtù orí ara wó káti ẹ̀ pa àwọn bàbá yìí wọ́n ti ń bú ìṣẹ̀ṣe bò tipẹ́ tí wọ́n bá dẹ̀ sọ pé ìṣẹ̀ṣe ìran wa ló ń jẹ́ bẹ́ẹ̀ ìran Yorùbá ni ìṣẹ̀ṣe ẹni Ifá kan sọ pé ìyá ẹni ìṣẹ̀ṣe ẹni orí ẹni ìṣẹ̀ṣe ẹni bàbá ẹni ìṣẹ̀ṣe ẹni tí n bá ń kí odù fámì báyìí àyà yín ajá ẹ má wọrí ẹ jẹ́ kí n confam dáadáa tán ṣé a mọ̀ pé nígbà táwọn kan gbógun ti Ọ̀rúnmìlà tí wọ́n ń sọ fún Ọ̀rúnmìlà pé ó máa hùwà bí wèrè ó máa hùwà bí asínwín ó máa hùwà bí bugijẹ Ọ̀rúnmìlà wá sọ fún wọn pé kí wọ́n wọgbó lọ kí wọ́n wá ìgbín tó ń bugijẹ ìgbín tó pokùnso ìgbín tó ń ṣe bí wèrè àwọn wọ̀nyí wá lọ sínú igbó wọ́n wá rìn wọ́n padà sílé pé Ọ̀rúnmìlà àwọn ò rí ìgbín tó pokùnso nítorí pé ohun tí wọ́n rò Ọ̀rúnmìlà dẹ̀ sọ pé kì í ṣe orí ti tòun kọ́ ẹ lọ sínú igbó kẹ́ ẹ lọ wá ìgbín tó ń ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ti rí Ọ̀rúnmìlà wá sọ pé wọ́n ń dá wọn lóhùn pé láì ṣe pé ẹ bá rí nǹkan yẹn àwọn nǹkan tẹ́ ẹ rorò ohun yẹn ó máa padà jẹ́ titi yín ni àwọn ẹni yìí ló padà lọ pokùnso fúnra wọn ẹ jẹ́ ká mọ̀ tán Ọ̀rúnmìlà ẹ jẹ́ ká mọ̀ ohun tó ń jẹ́ agbára àṣẹṣẹ ṣé ẹni tẹ́ ẹ bá ń sọ àwọn èèyàn náà wọ́n á máa gbé yẹ̀wò ẹ ti understand nídìí láti sọ pé ànábì dófùrọ̀ ó wọ pátákùtà ó ṣe gbá is just ordinary blackmailing understand nídìí ẹ mọ́ nídìí ẹ technology ti wà àfẹnitórí ẹ bá ti dàrú tí ò ní pé mọ́ mi ò ní mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ó ti yé tẹ́ ẹ bá dẹ̀ lọ wo àáfàá kan ó ṣẹ̀ṣẹ̀ confat ni mo rí post yẹn lánàá mi mọ nǹkan tó fa títí ẹ ó ń sọ pé Islam ẹ̀sìn apààyàn ni Islam ẹ̀sìn tí ò náànú ni Islam ẹ̀sìn tí ò ná foríjì ni ó wá kó Kùránì kalẹ̀ báyìí ó dáná bí iná súyà gbogbo yẹn á ti rí ó wá sún gbogbo ìwé tó ṣe pé tírà tó ń lò fún prayer something kankan ó lóun á sun gbogbo ẹ̀ ó ní tóun bá wá sun tán òun á wá fi èéfín eérú ẹ̀ òun á fi sun ẹlẹ́dẹ̀ jẹ ó lóun ti padà sílé finally
ní ìsìn òun ló mọ nǹkan tí wọ́n ṣe fún nínú ẹ̀sìn yẹn. Àkọ́kọ́ náà ṣé ẹ̀sìn yẹn ni ò dá ni àbáwọn tí wọ́n ń ṣe? Ẹ jẹ́ kí n mọ̀, mo fẹ́ rí ní comment section. Ṣé Islam yẹn kò dá àbí àwọn tí wọ́n ń ṣe ni ò dá? Nílẹ̀ Yorùbá ń bí ni o, nítorí pé ìṣẹ̀ṣe Lárúbáwá ni ó máa gbé wọn, ẹ ráyé wọn bó ṣe ń dá, ẹ rí gbé ayé wọn bó ṣe ń dùn. Ìwọ tó ń ṣe kí ló wá fà ẹ́? Nítorí pé àníyàn tó fi ń ṣe kì í ṣàníyàn tó mọ́. O lónú rẹ sọmọlá kejì. Ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín, gbogbo ohun tó ń jẹ́ religion láyé kálukú create ẹni. Yá ẹni tí ò wá fọ́ sí religion kankan tó gbàgbọ́ nínú ancestors ẹ̀, tó gbàgbọ́ nínú nǹkan tó gbé kalẹ̀, ṣé ẹ mọ̀ pé ó bẹ́tẹ̀ ẹni tẹ́ ẹgbẹ́ sìn rù? Bẹ́ẹ̀ ni, kí ni purpose of ìwọ tó sọ pé o wà ní peace of religion, ò ní fi ọmọlàkejì, tẹ́nìkan bá ṣe mistake ìpìlẹ̀ máa máa ṣẹ́? Why? Kí ló dé tí àyìn àfáàṣì máa ń ṣe pé kí ló fà tó yẹ pé comment section náà ìpè ìkan sọ fún mi pé ó lóun máa kàgbá kò yí ṣàlà o. Mo wá wò títí mo ní kí ló lè tẹ́lẹ̀ yìí, ọlọ́pàá èwo ń tèpé amúni ń jẹ́ amúni. Brother mi Abe, so mi ń gbà gbọ́, mi ń gbẹ̀yìn gbọ́, mi ń gbà yín gbọ́ torí Abe tí mo rí yẹn, Abe yẹn sì Christian, so mi ń gbà yín gbọ́. Ẹ jẹ́ kí àwọn tó jẹ́ mùsùlùmí London comment section ẹ jẹ́ kó sọ fún mi. She understand? Ṣé rí àkọ́kọ́ tí n bá jáde tí n bá sọ̀rọ̀ tí program yẹn bá hit gan, n tó ń bá mi gbé ló ní kí n sọ̀rọ̀ bẹ́ẹ̀, tèmi náà sì máa hit o, a ṣẹ̀ṣẹ̀ ń bẹ́yẹ bọ̀ lápò ni, ẹ ní dúró wò ó tán. Ṣé wá mọ̀ pé àwọn kan tún sásá bẹ́ẹ̀ religion yẹn tí wọ́n fẹ́ fi kán kọlẹ̀ Yorùbá? Kò yé yín, ó máa yé yín, ẹ jẹ́ ń gbé yín débẹ̀. Àwọn àfáà kan wá wà tó ṣe pé wọ́n gbéṣẹ́ lé lọ́wọ́ pé kí Yorùbá nation kó má bàa gòkè odò. Àwọn kan tún wá jáde recently, àwọn tá a rò pé ọmọ ni wọ́n, àṣọ ọmọ ni wọ́n, last apadà fún wọn fọṣọ. Wọ́n tún jáde, ìwọ tó o mọ̀ ó tọ́, tó o wá torí gbàgbó tó ń ṣẹlẹ̀ lórí internet, torí pé wọ́n bú ẹ̀sìn ẹ, o dẹ̀ deny identity ẹ, o dẹ̀ destroy gbogbo ohun tó ti fa ìmọ̀ ọdún build, o dẹ̀ destroy ẹ. Gbogbo ibi tó o wá ní ìdè o padà tẹ́jẹ́bẹ̀, wà tẹ́ nílé o, wà tẹ́ lóko, ibi tán bí ẹ sí o, wà tẹ́ débẹ̀ o. Yá ṣe rí, mo dúpẹ́ lọ́wọ́ ọba tó níwó Olódùmarè tí ò jẹ́ ká tí rí Yorùbá nation gbà. Ọmọ Adéyẹmọ Ìgbò òòṣà owó bàbá Àdámì tàwa o, àṣẹ èrò nígbò kó sẹ́yìn o, ojúlówó àwọn ọmọ kan tá wà lẹ́yìn ọmọ Adéyẹmọ bíi tí ni wá, àṣírí tí tú o, àti padà mọ̀ pàwọ̀ one chance ni. Ha! Nígbà yẹn àwọn tó ń padà ya wèrè last sí o, tí wọ́n sọ fún wa pé àwọn ti dictate pé Yorùbá nation o, wọ́n fẹ́ gbà fáwọn oníṣẹ̀ṣe ni kán gbà á tán kán láwọn ẹnu tó fi sọ ìwọ nìyẹn Ọlọ́run nìyẹn. Àdàbí àyàfi tó bá ṣe pé Yorùbá nation wà ó dúró fún religion lókù. Àdàbí àyàfi tó bá ṣe pé olóyè Sunday Igboho tó ń pè fún ìdásílẹ̀ Yorùbá ó gbé sórí Yorùbá nation kankan ni ọba tó ní wọ́n ò ní ba gbogbo àlámọ̀rí ẹ jẹ́ àtẹnu tó fi sọ àti gbogbo ohun tó fẹ́ jẹ́ àti ohun tó bá tara ẹ jáde. Àdàbí tó bá ṣe pé Yorùbá nation sẹ́ olóyè tó ń pè fún àti bàbá Bánjí Akíntóyè tí wọ́n bá gbé Yorùbá nation dúró lórí religion kankan lókù, tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ò lè rúlà. Ní àná kan àwọn tá à ń sọ yìí, àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá ẹ ṣé o, gbogbo àwọn irúmọlẹ̀ wọ́n ti dìde. Tí wọ́n bá sọ pé irúmọlẹ̀, àwọn agbára tó wà lórí ilẹ̀ wa, àwọn agbára kan táwọn ancestors wá lò lánàá tó ṣe pé tí wọ́n bá fẹ́ dégbé wọ́n á dì, tí wọ́n bá fẹ́ dọ̀fẹ́, tí wọ́n bá rí nǹkan tí ogun kan bá dé wọn mọ bọ́n ṣe fi ń dèbẹ́ǹdì ilẹ̀, àwọn ni irúmọlẹ̀. Emmanuel Adéníran mi understand number tẹ́kọ̀ yìí, ẹjọ́ ẹ jẹ́ kó yé mi. Ní àná kan ìgbà tí Yorùbá nation hit gan tó hot gan, àwa rò pé èèyàn làwọn eléyìí, a padà discover pé orí ta wọn last tán bá rí gbò ìgbà ṣàgà tiwa, àṣọ lórí burúkú ni
àṣekẹ́ni má ní àṣekà ní àwọn òtẹ̀tẹ̀ mọ̀ pé máa padà yàgbèrè nírọ̀lẹ́ ayé àmọ́ nítorí téèyàn bá mọ̀ ni kò ní fọ́ fún yín bò ó bà ní kò tí ì bàjẹ́ ṣé ẹ rí ọba tí ò jẹ́ kí Yorùbá nation bọ́ sí akí Olódùmarè o ọba tó mọ àárẹ̀ olódù tó mọ àárẹ̀ o ṣe o tí ò tí ì jẹ́ ká gba Yorùbá nation nígbà tá a gbẹgbẹ ní 2021-22 nítorí tó bá ṣe pé a bá ti gba Yorùbá nation ní ìran wa kàn máa gbin ọkà lọ àwa fi ọmọ ẹran ọmọ ewújù ọmọ ọ̀kẹ́rẹ́ ọmọ òkété àkì sábẹ́ gbogbo yín àṣírí gbogbo yín á tú tó bá dẹ̀ tú kò ní bò mọ́ títí láéláé ẹ̀yin kan tí wọ́n ń wò pé ókè o ẹ represent àwọn religion kan àṣewèrè ní àṣọsìnwín ní àṣọ olórí burúkú ní àṣemáṣàǹfààní ní àṣehun tẹ́ ẹ fẹ́ jẹlẹ wá sí ìrìn àjò Yorùbá nation ẹ wá ti jẹ́ tán ẹ wá sọ pé ó kubi tí ìran Yorùbá fẹ́ gbà gbogbo bẹ́ẹ̀ ṣe kójọ nílànà ìrìn àjò Yorùbá nation gbogbo bẹ́ẹ̀ ṣe farun wájú pọ̀ mọ́ tìpàkọ́ gbogbo bẹ́ẹ̀ ṣe sorí burúkú tẹ́ ẹ ṣe wèrè gbogbo bẹ́ẹ̀ ṣe kúrò gbowó lọ́wọ́ àwọn èèyàn gbogbo bẹ́ẹ̀ ṣe joyè alọ́ni lọ́wọ́ gbà ìṣẹ̀dá gbogbo wọn bí yín àṣírí ò tí ì tú o àṣírí ò tí ì tú àṣírí sì máa tú gan ẹ gbàgbé nítorí pé tìmùtìmù kẹ́gbìdà sínú lọ́pọ̀lọpọ̀ mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè mo dúpẹ́ lọ́wọ́ Ọ̀fà pé kì í ṣe oúnjẹ ni mo wá sínú àjò Yorùbá nation mi ìwọ oúnjẹ wá ọba tó ní mi ti tó mi Ọlọ́run kan fáwọn èèyàn support mi wọ́n fi kún mi lẹ́gbẹ̀ẹ́ ni kò dẹ̀ sẹ́ni tó bá finú kan ṣe Yorùbá nation ara ò ní ní mọ́ àwọn alálẹ̀ àmà support ẹ̀ ní gbogbo ọ̀nà ní gbogbo ààyè ẹ̀yin máa ṣe Yorùbá nation máa cash out last la padà mọ̀ pórí ń ta yín last la mọ̀ pórí yín ti dàrú last la mọ̀ pé aṣọ máa lè níyín ká máa dúpẹ́ ẹ̀yin ọmọ ọkọ Yorùbá tá ń gbà ń gbẹ Yorùbá nation ká dúpẹ́ pé Yorùbá nation tí ì wáyé nítorí tó bá wáyé àwọn pípù yìí tó ń mọ pin code Yorùbá nation àwọn náà máa destroy lẹ́nu títí ẹ̀wọ́ wá jáde ó ní ẹ o Yorùbá nation o àwọn ẹlẹ́bọ ni ojú apá bàtà apá jíwínjíwín etí ẹ̀ àwọn ẹlọ́bọdọ́ àwọn àfáà kan sọ lánàá àwọn kan sọ lánàá ó pẹ̀lú àwọn tó ń bá wọn jà pé láíláí Yorùbá nation ò sí fún pé ẹlẹ́bọ ṣùgbọ́n odóhun ó tòun bọ̀ kí ló wá dé tí ó wá di 9 minutes tí ìlú wá change ó ti rí pé ó ti forí kò síbi tó fẹ́ sá sí mọ́ ó ti rí pé ọjà ti boss everything ti cast gbogbo àwọn ibi tó olúgbò sí everybody ti rí ẹ gbogbo ibi tó ti ń ṣá wọn jẹ ọjà ti cast gbogbo bó ṣe ń fa àwọn èèyàn gbowó gbogbo àṣírí ti tú ó wá wò ó pé jẹ́ kó kú fọ́ gbogbo ẹ̀ lójú jẹ́ kó lọ purọ́ irọ́ tó pa yẹn gbogbo ohun tó kójọ nírìn àjò Yorùbá nation gbogbo ohun tí o finú fẹ́ dọ̀ àti tó jẹ́rè àti tí ò jẹ́rè àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọn ní ẹ lára pẹ̀lú ẹ̀ àdàbí àyàfi tó bá ṣe pé Yorùbá nation dúró lórí pé ìṣẹ̀ṣe nìkan ló fẹ́ máa gbórílẹ̀-èdè yẹn lókù àdàbí àyàfi tó bá ṣe pé Yorùbá nation dúró lórí religion kan lókù tí ó bá ti jẹ́ bẹ́ẹ̀ ìwọ ni Ọlọ́run nìyẹn ìwọ ni ẹ alálẹ̀ nìyẹn ìwọ ni ẹ ọba tó dá wa nìyẹn kí ló dé tó ṣe pé tẹ́ ẹ bá ti ń jalè tẹ́lẹ̀ tẹ́ ẹ̀rọ oúnjẹ jẹ mọ́ bìkan máa bàbẹ̀ jẹ ni kí ló ń ṣe yín tó ṣe pé àwọn bìkan tẹ́ ẹ bá ti ń jẹun tẹ́ ẹ̀ ń rówó gbà afẹ́ ṣe gbá o afẹ́ ṣe díìsì o tí wọ́n ń kówó fún yín tọ́nà yẹn wá dí tẹ́ ẹ padà ya wèrè ẹ̀yà náà ni kò sí bẹ́ẹ̀ fẹ́ ṣe ẹ̀ tí ẹ̀ wá rántí ijọ́ kan tẹ́ ẹ fìfẹ́ hàn sórílẹ̀-èdè yín ẹ̀ wá rántí pé ohun tó máa bí ní á bí ní ọmọdé búrò kò bojú ẹ̀yìn òjọ́ kọ́ lolúwéré ń pa ni òòdẹ̀ kọ́kọ́ wà wò kọ́ sí àwọn ti tànà tí wọ́n dalẹ̀ tí wọ́n dalẹ̀ àmọ́ ṣá mo bí ọba tó ní wá kò ní kánjú pa ẹ́ ògo Yorùbá dé àkọ́kọ́ náà gbogbo religion ẹni torí ẹ̀ bá pé Yorùbá nation ò sí fún religion kankan Ọlọ́run Yorùbá nation ò sí fún wàláì mo fijọ́ ti máa pàdé Olódùmarè mo fi búra kò sí bẹ́ẹ̀ o tá a bá ti ẹ̀ wá ráwọn kan torí wọ́n ti burú tọpọlọ wọ́n ń ṣòfà float lọ́wọ́lọ́wọ́ tí wọ́n mọ̀ yìí tó kàn mọ́ tí wọ́n bá sọ pé Yorùbá nation wọ́n bá gbà wọ́n fẹ́ lé mùsùlùmí kú o rántí pé àwọn kan sọ fún ẹ ládò dínà yẹn o mọ̀ pé ó tún lọ tẹ́ lójú àwọn tó ti dínà yẹn ni o wá fẹ́ gbarak o lè gbarak kankan
nítorí tó tó ti sọ bẹ́ẹ̀ láyé ẹ ti bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ gbogbo ẹni tó bá fẹ́ dẹnu àpadà dọ̀tá ẹni gbogbo ibi tó o bá ti ń rà àánú gbà àánú yẹn máa ilẹ̀kùn àánú máa tì mọ́ ẹni nítorí pé o destroy ara ẹ kì í ṣe pé o destroy Yorùbá nation you are destroy yourself ara ẹ ló destroy kì í ṣe Yorùbá nation ọ̀pọ̀lọpọ̀ àti máa dúró pé ṣé báwọn tó jọ ń ṣe nìyẹn wọ́n ti bọ́sà wọ́n ti sọ báyìí kò rí bẹ́ẹ̀ o wọ́n tẹ̀lé wọn oúnjẹ táwọn oúnjẹ ti tán ni náà ṣe fẹ́ fi wò rìpọ́ọ̀tì ẹ̀ ìhun tí wọ́n ń jẹ ṣé àmọ̀ pé tí wọ́n tá à ń jẹ bá tán ìjẹkújẹ ló máa kú ìjẹkújẹ tó fẹ́ lọ fèsì yẹn òun ló mú wọn máa ṣe bí olórí burúkú bí asínwín bí ọ̀sínwín ènìyàn. Adéwùsì Owólabí ẹ káàbọ̀ sórí ètò bàbá mi. ṣàrí ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ bá mi fi déètì èní sílẹ̀ o nítorí pé ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé ni bí ọ̀rọ̀ yẹn ṣe ń gbé mi nínú bó ṣe ń dùn mí tó nítorí pé àwọn nǹkan kan wà tó ṣe pé tí tá a bá lọ rí nǹkan kan ní ọwọ́ ẹni tí ò yẹ ká ti bá ṣàrí àwọn ọmọ ọkọ àwa ni ká jẹ́ kó rí wa pé kò sí bá a ṣe fẹ́ rin bòlò bá a ṣe fẹ́ ṣe bòlò tí ò ní rùn gbé àrùn gbé ṣe bínú gbọ́ la ti gbé wá kì í ṣègbẹ́ tó ń yà ló ń sọ o kò sí bá máa ṣe bòlò tí ò ní rùn gbé ẹ jẹ́ kí n wá já yín tán àwọn míì ṣùwà tán sì máa ya wèrè o lórí ìrìn àjò Yorùbá nation jẹ́ wèrè tí ń bu gíjẹ gọ́ o ohun tí ò yẹ kí wọ́n sọ lẹ́nu wọn á sọ ohun téèyàn ò rò sí wọn rárá wọn á sọ ẹ máa jẹ́ kó dùn ihun tó ń jẹ́ ti tán wọ́n fẹ́ máa lọ padà ṣàlẹ̀ jẹ ni tí wọ́n bá sọrú ẹ̀ ṣé o wá rí wọ tó o bá tẹ̀lé ọmọ Adéyẹmọ tó o bá mọ̀ pé o sì máa padà sórí burúkú ìmọ̀ lọ́ni lọ́wọ́ gbà ìjókòó sílé máa mẹni táyé ń ṣe ìjókòó sílé máa rí fíṣàn tí ò yẹ kó rí kúkú má tẹ̀lé Ìgbòho Òòṣà má dúró lórí ilẹ̀ Yorùbá sọ pé o fẹ́ jà fúnra wa. nítorí pé a ti mọ̀ pé ìdátẹ́ ẹ̀wọ̀ yẹn fún ara àdá ní máa pèrè ẹ̀ lẹ́rú fún ara ìdá ó máa padà pèrè ẹ̀ lẹ́rú azumi pé Yorùbá nation bá ti dé ni ìjà ẹ̀sìn tó rọra ṣẹlẹ̀ lórí Facebook yẹn ó máa diwọ́ nítorí pé mo mọ̀ pé àwọn Islam wọn ò ní gbà kẹ́nìkan kan sọ pé wọ́n kàn gbẹ́ nìkan wá ó wá jẹ president àmọ́ ṣábí gbogbo ẹ̀ ṣe ń fọ́pọ̀ mọ́yọ̀ yìí ló ti dá ṣé àmọ̀pọ́n ti ń lọ jókòó peace wọ́n ní bàbá àràbà àti àwọn àfáà kan ṣá wọ́n ń lọ sí ọ̀dọ̀ ààfin bàbá wa Adéwuyì àbí Adéwùsì pé wọ́n ń lọ fún peace ìpàdé ìrọ̀rùn orí Facebook náà mo ti tún rí àfáà kan tó ti tún bọ́ta tó sọ pé ta ló rán wọn ń ṣẹ́ rádaràda gbogbo nǹkan títí iṣẹ́ kó ṣe pé ohun tẹ́yìn bá ti sọ finance ṣe bá àfáà kan ló gbégbèsè peace àfìgbà tẹ́ ẹ ṣe wèrè pẹ̀lú ẹ̀sìn tẹ́ ẹ gbà àwọn dúdú lọ́wọ́ ò dẹ̀ sí èrè pẹ̀lú ohun tó ń ṣe kí ló wá dé kí ló dé tẹ́yìn fẹ́ mú wèrè mọ́ kí ló fà á kí ni ohun tó fà á látún wá rí o gbà tí gbogbo ẹ̀ wá ń lọ bí Mufti ti ṣe bọ́ọ̀ta nìyẹn Mufti bá ní ẹ Ọọ̀ni ò kì í ṣe bàbá àwọn mùsùlùmí o àkọ́kọ́ náà téèyàn bá lọ wo Mufti Iwo yẹn kì í ṣe Yorùbá àwọn tó ń terrorize tán kàn tó ń jẹ́ pé wọ́n ń dà àwọn ìdààmú àdúgbò náà jẹ́ òun àtolúwù ìdààmú àdúgbò ni wọ́n nítorí ṣé téèyàn bá ṣe religion ṣé téèyàn bá ṣe religion ṣé wọ́n ní kó má nípìlẹ̀ ni ẹ jọ̀ọ́ téèyàn bá ṣe religion ṣé wọ́n ní pé kó sọ lẹ́nu kó lè ṣàpòyà kọ ni ṣé béèyàn bá wà nínú religion ṣé wọ́n ní kó má nẹ́bí ni kó má níran kó má níbi tó ti ṣàn wá a padà discover pé gbogbo ìgbésẹ̀ tí Mufti Iwo tó ń gbé
òun ni pé kó terrorize ilẹ̀ kó gbalẹ̀ lẹ́wọ́ èèyàn nítorí pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀ kí la ní kó ṣe ni tí ò ṣe ni kí la gbé kí lẹ jù àmọ́ ṣá o àwọn bàbá wa tí wọn ò fẹ́ kí tíátà ó bàjẹ́ tí tíátà ò dẹ̀ ní bàjẹ́ lórí wọn láéláé wọ́n bá wa fún Mufti Olúwo wọ́n bá wa fún ní èsì so ẹ jẹ́ ká wash out. nítorí bẹ́ẹ̀ bá ń hùwà tẹ́ ń hù yẹn tọ́pọ̀lọpọ̀ bá dákẹ́ tí wọ́n sọ̀rọ̀ àwọn kan wà tó ṣe pé wọ́n mọ ohun tí wọ́n lè sọ. ọ̀làjú ni kí wọ́n tó jẹ́ mùsùlùmí kọ́ ọmọ pé ọwọ́ àlà olójú ni ẹ̀bọ́ kí ṣe kọ́ àbáyé ẹ̀ jẹ́ àbáyé ẹ̀ lẹ́ta jẹ́ ìlú yìí wa. inú mi dùn bí pé ó sọ pé fún wọn tó jẹ́ mùsùlùmí ibi tó lórí burúkú yín ọba ti bá ti yín mọ nìyẹn ó ṣeé ṣe kírú wa yìí táwa náà jẹ́ mùsùlùmí ó ṣe kí ká má lè sọ̀rọ̀ síta. ibi tẹ́ ẹ̀ bá ti bá mọ nìyẹn pé gbogbo tẹ́yìn bá ń sọ gbogbo ìbútẹ́ bá ń bò láàrin ẹ̀yin mùsùlùmí ni ẹ̀ kúkú ṣẹ̀ṣẹ̀ máa búra yín olórí burúkú kan l'Amẹ́ríkà kò sí èyí tí ò tí ì fọ̀yà láyé ẹ̀ nínú gbogbo àwọn àfáà tó jẹ́ onímọ̀ tán. ẹ sọ pé ẹni pé ẹnì ṣọlẹ̀mà ẹnì ṣọlẹ̀sà. kò sí ẹni tí ò tí ì búyà láyé ẹ̀ kò sẹ́ni tí ò tí ì pè lómùgbò kò sẹ́ni tí ò tí ì pè lẹ́ni ẹ̀rọ náà rí kankan sí ọsẹ bá àbáyé jàgbà tẹ́ ń búra yín ló dẹ̀ jẹ́ pé àwọn mùsùlùmí kan complain pé orí burúkú lẹ bẹ̀rẹ̀ orí burúkú ìjọ náà tẹ́ bẹ̀rẹ̀ náà ni ò tí ì san ló ti jájà yìí orí burúkú yín ìjọ náà tẹ́ bẹ̀rẹ̀ ló ti jájà yìí. ó jájà bàbá mi ó jájà bàbá mi tó ń sọ̀rọ̀ rẹ̀ ẹ ti rí wọn. mo ń sọ fún yín lórí ọ̀rọ̀ mi ní òye ọpẹlẹ òní. ẹ̀gbọ́n lórí burúkú. ọmọ kó mi mọ́ àti ọmọ ìyá mi tá a jọ gbẹ́sìn Islam yìí ọmọ kó mi mọ́ ara ọmọ lẹ́yìn Ọ̀ọ̀ni ni mo ń sọ. ẹ̀gbọ́n lórí burúkú. àwọn atábàjẹ́ mùsùlùmí ayé sọ̀rọ̀ lẹ́yìn Ọ̀ọ̀ni Christian ni ẹ̀ńtọ́ jẹ́. orí ẹ̀ burú mùsùlùmí lè ní. sẹ́nitì ẹ̀ pátápátá ọgbọ́n ní ẹ̀bọ. olórí burúkú ayé àtọ̀run yẹn ọmọ èèyàn ní tèmi. ọmọ èèyàn ní lèmi náà. olórí burúkú ayérayé òní ìwọ. ẹ ṣe o bàbá Sokoti. bàbá mi Sokoti. bàbá tó bí ẹ tó lè yọ èmi kúrò ní mùsùlùmí ni. bàbá mi Sokoti alágbẹ̀dẹ ọ̀run. ọjà tí bọ́ọ̀sì ti kásì yẹ́pà ọ̀pà yẹ́yẹ́ ó yẹ ẹ̀rì sọ́ndẹ̀ a tún máa tọrọ yìí gbọ́ ni. sọ́wọ́ bàbá rẹ mo ti wá tọrọ kí n tó di mùsùlùmí ni. ó yà náà. ṣé bàbá ẹ ní o máa dictate tèmi ó ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí ni. yes now. kí ló téèyàn máa ń sọ̀rọ̀ ẹ kà máa sọ̀rọ̀ bí ẹni torí ẹ ti dàrú ẹ kì í wò bí ẹni pé àwọn kan máa ma ọ̀rọ̀ yẹn gbọ́. odidi Mufti. òní wá jẹ́ nǹkan tí wọ́n máa fi wẹ̀wọ́. last. òní jẹ́ nǹkan tí wọ́n máa fi wẹ̀wọ́. last Mufti padà ó padà. ajé àtẹ̀síwájú. ẹni sọ. ọwọ́ ní òun bàbá àtàwa tá a bá pè ń bàbá wá wájú Ọlọ́run àti dẹni yẹpẹrẹ lọ́dọ̀ Ọlọ́run. ẹ máa gbọ́dọ̀. àwọn mùsùlùmí ọ̀nà ìfisẹ́lẹ́sìn wa. ẹlẹ́sìn ti mùsùlùmí nìkan lè yàn ibi tí Ọlọ́run ti jẹ́wọ́ ara yẹ̀ fún yín nìyẹn torí pé Ọọ̀ni kì í ṣe ẹlẹ́sìn tí yẹn Ọọ̀ni kì í ṣe yàn mọ́ ibi tí Ọlọ́run ti fìyà jẹ ẹnu rẹ̀. Islam jẹ́ kémi kórìíran ìran mi ni. wọ́n ti ń flag ẹ bá mi gbọ́ wọlé love and like wọ́n ti ń flag mi ẹ máa love ẹ máa like ṣe rí pé wọ́n ti já yín dànù ó yẹ ẹ máa love ẹ máa like ẹ gbọ́ wọlé sí ẹpin kó lọ káàkiri. pé fún wọn tó jẹ́ mùsùlùmí ibi tó lórí burúkú yín ọba ti bá ti yín mọ nìyẹn ó ṣeé ṣe kírú wa yìí táwa náà jẹ́ mùsùlùmí ó ṣe kí ká má lè sọ̀rọ̀ síta against yín ibi tẹ́ ẹ̀ bá ti bá mọ nìyẹn pé gbogbo tẹ́yìn bá ń sọ gbogbo ìbútẹ́ bá ń bò láàrin ẹ̀yin mùsùlùmí ni ẹ̀ kúkú ṣẹ̀ṣẹ̀ máa búra yín. bẹ́ẹ̀ni. olórí burúkú kan l'Amẹ́ríkà kò sí èyí tí ò tí ì fọ̀yà láyé ẹ̀ nínú gbogbo àwọn àfáà tó jẹ́ onímọ̀ tán ti lọ kò sí ẹni tí ò tí ì búyà láyé ẹ̀ kò sẹ́ni tí ò tí ì pè lómùgbò kò sẹ́ni tí ò tí ì pè lẹ́ni ẹ̀rọ náà rí kankan sí ọsẹ bá àbáyé jàgbà tẹ́ ń búra yín. ó dáa ẹ worú ẹni tí wọ́n sọ pé wà l'Amẹ́ríkà ó bu ọba Ìlọrin ó bú ọba Ìbàdàn ó bú ọba àgbà ó bú gbogbo kò sí ohun tí yóò fi yẹ̀yẹ́ yín kí ni Ifakanyinsola wá ṣe tẹ́ ń gbógun tì ṣé torí pé mo sọ pé ṣẹ̀ṣẹ̀ làgbà ìṣẹ̀ṣẹ̀ làgbà
I love ìṣẹ̀ṣe. I love our traditional. In fact, so much loving. In fact, I love ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe lágbà o kò rújú rárá. Pastor kan tiẹ̀ ti tún jáde, àwọn ti fọ́gbà yan gan. Pastor yìí ń sọ fún wa pé o Kristẹni ò kì í ṣẹ̀sìn rárá, Mùsùlùmí ò kì í ṣẹ̀sìn rárá, ìṣẹ̀ṣe ò kì í ṣẹ̀sìn rárá. Òótọ́ ni. Ìṣẹ̀ṣe ń táwọn bàbá wa ṣe, ń tá àdáyébá. Ń tá àdáyébá, traditional, oníṣẹ̀ṣe, ẹlẹ́sìn àbáláyé. Ń tá àdáyébá tí wọ́n fi ń tukọ̀ ìlú tó dẹ̀ ń tubà tó ń túṣẹ. Ìgbà tẹ́ kó gbogbo fáírọ́ọ̀sì dé gbogbo ẹ̀rú lójú pọ̀ ń sìn. Àgbọ̀ra wáyé mọ́. Àgbọ̀ra wáyé, àwa dọ̀tá ara wa ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Kò yẹ kó rí bẹ́ẹ̀ náà. Bàbá mi a máa sọ̀rọ̀ yín lọ jàre torí mo tún máa repeat ọ̀rọ̀ yẹn. Ló dẹ̀ jẹ́ pé àwọn mùsùlùmí kan complain pé orí burúkú lẹ bẹ̀rẹ̀, orí burúkú ìjọ náà tẹ bẹ̀rẹ̀ náà ni ò tí ì san ló ti jájà ì, orí burúkú yín ìjọ náà tẹ bẹ̀rẹ̀ ló ti jájà ì. Ta ló máa mú wọn so? Wọ́n sọ fún yín lórí ọ̀rọ̀ mi ní òye ọpẹlẹ ọ̀ní. Ẹ̀gbọ́n lórí burúkú. Kó mi mọ́ àti ọmọ ìyá àwọn tá a jọ gbẹ́sìn Islam yìí, ọmọ kó mi mọ́ ara ọmọ lẹ́yìn ọ̀ní ni mò ń sọ. Ẹ̀gbọ́n lórí burúkú. Àwọn atábá jẹ́ mùsùlùmí ayé ìṣọ̀rọ̀ lẹ́yìn ọ̀ní. Mufti Iwo kò sí bó ṣe fẹ́ ṣe yọ ọmọ lẹ́yìn ọ̀nìs yọ ọmọ ọrùn mọ́lẹ̀ ọmọ ọrùn mọ́lẹ̀ ní ẹ Mufti ọmọ ọrùn mi là ní ẹ tó bá ti jẹ́ Yorùbá Mufti kò síbi tó fẹ́ tì sí yọ ọmọ ọ̀nìs your back off ẹ̀yìn ọmọ ọ̀nìs ṣe rí ọ̀rọ̀ tó pa mí lẹ́rìn àkọ́kọ́ náà bóyá Mufti ò máa ń gbóòórùn ọ̀rọ̀ tó sọ kó tó bọ́ sórí íńtánẹ́ẹ̀tì àwọn ọmọ kan wọ ọmọ àlè kan báyìí tó máa ń dúró bí igbó tó kóru sẹ́nu bí irun olòṣì tó dàbí ìnànà títí èèyàn báyìí òun ni agbẹnusọ wọn gbogbo nǹkan bá ti sọ bẹ́ẹ̀ ó máa ń fọ́ fún wọn ni àkọ́kọ́ náà tẹ́ bá lọ wo structure ọmọ yẹn ayé ò kò ta sánsán tó ò lè fi ṣàwọ ìwé àwọn ọmọ ológo tó ṣáná gbogbo wọn tó bá ti dìná ìran ẹ láyé níbo ló fẹ́ dé sí ànábì ò dìná ìran ẹ láyé ẹ fi dùn lẹ́sìn ẹ fi kárí ayé irú èyí yóò gbọdọ̀ bá ànábì lò gbà mo mọ̀ pé ẹ ti fọ́gbà yán gan ẹ ti dà sílámù rù kò sí báyìí fẹ́ ṣe ọmọlẹ́yìn Ọ̀rúnmìlà ní I know myself but mi mọ́ra mi tán mo mọ́ra mi díẹ̀ mi mọ́ra mi tán ẹ ṣé mo dúpẹ́ aláwẹ̀ jù ẹ ṣé gan God bless you ṣe rí àkọ́kọ́ náà gbogbo ẹ̀yin mùsùlùmí ayé tẹjọ́ mọ́ ọkọ tí ọ̀rọ̀ mi bá ń ṣe ní kàyéfì ètò Olódùmarè ni ó ti parí lórí gbogbo wa ṣé wá rẹ̀yìn tẹ́ bá wá rí post Ifakanyinsola tẹ́ bá ń bínú ẹ bá má bínú ẹ bá jẹ̀bùrẹ́ awo ẹlùgbẹ̀bẹ̀ mo fi àná Muhammad sàlàsàlà mo fi bẹ̀ yín mo fi ànábì sallallahu alaihi wasallam mo fi bẹ̀ yín kò ní ìdí pé kẹ́ ẹ máa ṣépè fún mi nítorí pé ìka kan tẹ́ bá nà sí Ifakanyinsola tí yìí tó kù á jẹ́ tààrọ̀ ọmọdọ́mọ yín tí n bá wo kọ́mẹ̀ntì ẹlòmíì èmi ò lè máa print ẹ̀ kí n máa gbé síbí mi ì fún yín ní loyalty kankan wípé olúwẹ̀ fún máa fún yín ní over tẹ́ ẹ̀ béèrè fún ni ṣe understand ẹ nídìí láti kọ́mẹ̀ntì kankan ẹ kàn déédéé tẹ́ bá wò mí tẹ́ bá gbóhùn ẹnu mi tẹ́ bá wo fídíò mi tẹ́ ṣe alábàápàdé ẹ wá lọ jókòó ẹ bí ọba adániwáyé ẹni ẹ fẹ́ mọ obìnrin yìí kó fi mí hàn yín lẹ́yìn Olódùmarè tó ní mí àti ìyá àti bàbá tí mo tara wọn jáde àjẹtúfẹ́ni tó bá nójú má kò sí kòtò má kò sí gegele tó bá nójú inú ló máa mọ Ifakanyinsola àmọ́ ṣẹ́ni tó bá nétí ó gbọ́ ohun tẹ́mi sọ mí ní kánjúkú láyé tẹ́ ẹ bá pàdé fídíò mi tí n bá ń sọ̀rọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹni tó bá ti múra báyẹn ti believe pé ó máa praise Quran hadith Lárúbáwá ṣe understand tàbí kó máa ṣèdè Lárúbáwá lẹ́nu no ṣé ẹ rí ọ̀rọ̀ ti tèmi ọ̀tọ̀ ni mo rìn mo dángájíá mo sì é dà Ọlọ́run nítorí pé ọba tó ń tò ìgbà tó ń tò kò pé ẹnì kankan síbẹ̀ ìgbà tó fún Ifakanyinsola ní ìpín kò pé ẹnì kankan síbẹ̀ àkọ́kọ́ náà gbogbo owó tó bá ti ń hide identity ẹ tó ń hide àwọn ancestors ẹ tó ń hide religion ẹ tó ń hide ìran ẹ shame of you ìyá jẹ́ àwọn ọ̀yà kọ̀kọ̀ kan máa jẹ́ tí ò yẹ kó jẹ́
ní àná ìyà tí mo jẹ ni pé ìyà pé mi ìdá fámọ̀, ìyà pé wọ́n ń sọ fún mi pé tí n bá rìn lọ ńgbà mo fi jọ́ ti máa pàdé Olódùmarè mo fi búra, tí n bá rìn lọ wọ́n á sọ mi pé Ifakanyinsola lọ ṣe báyìí. alájà ti ẹni alájà ẹ má bínú o, mo rí nǹkan kan sí ni o, ẹ ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀, màá dẹ̀ máa sọ àwùsù bí láì mí náà ṣètọ́ ní òjì àṣẹ ìyà tí máa jẹ mí mo fi ń pamọ́. gbogbo èyí tẹ́ ẹ bá gbọ́ mi àtẹni tó tún máa gbọ́ mi bóyá ọ̀rọ̀ ìyá lè ṣe yín láǹfààní, bóyá ẹ ti ẹ̀ lè ronú, bóyá ẹ ti ẹ̀ lè dá ronú, bóyá iná á lè wo bí tẹ́ ẹ ti jì sọ́fì. ọ̀pọ̀lọpọ̀ á ní ṣe marriage woman ni tó bá nọ́kọ kò lè gbà láyè, àmì single mother. mo dẹ̀ bímọ 6, ṣé 6 ní ṣá, ọmọ 8. Ifakanyinsola gbé mọ gan. gbogbo ẹ̀yin tẹ́ ẹ tún máa wo ètò yìí tẹ́ ẹ bá wò ẹ̀yin náà throwback kí iṣẹ́ wo náà jẹ́ fún yín rí in the name of religion ẹ gbà wọ́n gbọ́. ta ló ti fún wọn ní ìmọ̀ràn rí in the name of religion ò gbà gbọ́ gbà tí ò ti ń ṣe ṣéwẹ́, tí ò ń ṣe pásítọ̀ ẹ, tí ò ń ṣe ẹni tó ṣe pé ibi tó ń gbẹ́sẹ̀ sí ló ń gbẹ́sẹ̀ sí, ò ní gbà gbọ́n náà. ìyà tí mo jẹ láyé, gbogbo owó tó bá wá sábẹ́ comment section tó bá sọ ọ̀rọ̀ tí ò bá kùn gbé tẹ́lẹ̀ ni máa ń fún yín lésì, mi ní fún yín lésì mọ́, nítorí pé Ifá tí jẹ́ kó yé mi ó ní gbogbo àwọn tó ń bú ẹ lè ní o wọ́n máa padà wá tó sẹ́yìn ẹ lọ́la ní Ifá ló sọ bẹ́ẹ̀ o, ó ní tẹ̀ní kan bá bú ẹ máa fún wọn lésì mọ́ o. tẹ́lẹ̀ tí n bá ti rí comment mo lè sọ pé kìdí kan náà mi ṣe mọ́, wọ́n kàn ṣayín blọ́ọ̀kì, wọ́n ti ní má sọ̀rọ̀ mọ́, nítorí pé àṣẹ ń bẹ lẹ́nu Ifakanyinsola, ọmọ mi náà dẹ̀lẹ́ jẹ́. tẹ́ ẹ bá sì ṣe fúlangan lẹ́nìí ẹ máa padà sọ̀rẹ́ndà. ṣé ẹ rí gbogbo rádaràda tọ́pọ̀lọpọ̀ ń ṣe káàkiri, by the time tí ohun tó ń bọ̀ bá dé, bàbá mi amòye àgbà, mo kí yín mo wo post wọn kan lánàá, wọ́n sọ̀rọ̀ làákàyè gan Ọlọ́run, gbogbo ọ̀rọ̀ tó dẹ̀ máa sọ̀rọ̀ làákàyè ni, ẹ lọ fọ́lù amòye àgbà. bàbá yẹn ní nǹkan kan tún ṣì ń bọ̀, tẹ́ ẹ bá dẹ̀ lọ wo fídíò mi mo ti sọ tipẹ́, mo ní àwọn nǹkan kan tún ṣì ń bọ̀ tó ṣe pé ó máa ṣe rí gbogbo ojú ọ̀pọ̀lọpọ̀ àfá tí ò tí ì mọ ohun tó gbà lẹ́sìn, tí ò tí ì mọ ohun tó gbé dání, tí ò tí ì mọ ohun tó ń jọ́sìn fún láti jọ́ yìí, tí ò mọ bó ṣe wà, tí ò mọ bó ṣe jẹ́. by the time tásìkò yẹn bá tó ẹlòmíì àsunkún yín kò ní rẹ́ni rẹ̀, kò dẹ̀ ń ṣe ẹkún pé wọ́n dì sí fún yín lẹ́ máa sun ẹkún pé ha gbogbo ọ̀nà tó yẹ kí n tọ̀ mí ìtọ́, àwọn tí mo kó ṣìnà ló pọ̀ jù. àsìkò yẹn ń bọ̀, àdúrà mi ní pé kó bá yín láyé, nítorí tẹ́ ẹ bá ti lọ kò ní ṣe padà wá ṣàtúnṣe mọ́, nítorí ibi tó ń brainwash ọ̀pọ̀lọpọ̀ sí ni pé ẹni tí ó bá ti ṣe Islam kò lè rálù jẹ́ náà wọ̀, ṣó sandwell létí kò sandwell. àná mọ́ sàlàsàlà sọ pé Islam òun lọ́nà, òun nífẹ̀ẹ́ Islam nítorí nǹkan mẹ́ta, nítorí pé òun jáde nù ran Lárúbáwá, nítorí pé Lárúbáwá ni wọ́n fi kọ Kùránì, nítorí pé tó bá dijọ́ gbéǹde àlùkìámọ̀ Lárúbáwá ni Ọlọ́run máa fi béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wa. ok tánà mọ́mọ́ sàlàsàlà tó bá sọ nítorí lórí pípé ni Muhammad náà ní o, ànábì náà ní o, ẹni adéládé ta àṣàlẹ́ṣà, ànábì náà ní bàbá ọba, Ọ̀rúnmìlà náà ní o, Ọ̀rúnmìlà náà ní o, ẹni adéládé ta àṣàlẹ́ṣà, Ọ̀rúnmìlà náà ní bàbá wa. èmi náà nífẹ̀ẹ́ Yorùbá nítorí pé wọ́n fi èdè Yorùbá wọ́n fi kọ̀ọ̀kan sílẹ̀, mo lè kọ́, wọ́n fi kọ́ mi, mo dẹ̀ lè kọ̀ọ̀kan. mo tún wá nífẹ̀ẹ́ Yorùbá nítorí pé mo wá láti inú ìran Yorùbá dẹ̀ jẹ́ èdè tó ṣe pé ó rọrùn láti gbọ́. mo tún wá nífẹ̀ẹ́ Yorùbá nítorí pé tó bá dijọ́ gbéde àlùkìámọ̀ ọba tó ní mí Yorùbá ló máa fi béèrè ọ̀rọ̀, gẹ́gẹ́ pé bẹ́ẹ̀ bá tún ti gbàgbé tẹ́ sọ fún wa pé ẹnu ò ní sọ̀rọ̀, bò máa wí bẹ́ẹ̀ Olódùmarè ni, má sọ bẹ́ẹ̀ mọ́ Olódùmarè ni. èmi náà nífẹ̀ẹ́ gẹ́gẹ́ bí Muhammad ṣe pọ́nrán ẹ̀ lé bó ṣe nífẹ̀ẹ́ ìlú ẹ̀ sallallahu alaihi wasallam. òjíṣẹ́ lànà bí o, òjíṣẹ́ ni o, àmọ́ ṣáṣẹ́ wá rẹ̀yìn ọmọ àlè tó jẹ́ pé ẹ fẹ́ mọ̀ yọ ọ̀ṣọ́jọ́ ṣọlọ, ẹ fẹ́ mọ̀ yọ ọ̀ṣọ́jọ́ ṣọlọ, ẹ máa wá kọ̀dí sílé, ẹ máa ṣu sílé,
ẹ kọrí síta ṣe rí by the time tí orí yín bá máa pé tọpọlọ yín máa ṣiṣẹ́ tẹ́ ẹ máa ríra yín pé nǹkan ti ṣe yín aago àti lù ẹ gbà bẹ́ẹ̀ Ọlọ́run nítorí pé Ifakanyinsola Aláṣàbí o Olódùmarè o òun ló mọ̀ mí ọba olódù tó máa re ní Ifá ò ṣe o Ọ̀rúnmìlà ò ṣe mi understand kan tẹ́ ẹ kọ yìí o mo kí yọ aki osun ẹni Jesus Ànábì sallallahu alaihi wasallam we are sadist abikile ko me understand I can confirm me understand je bóyá ke tukọ ṣẹ́rí Jésù Kristi òjíṣẹ́ ni o ẹ má bu ẹnu àtẹ́ gbogbo ohun tó ń jẹ́ òjíṣẹ́ má bẹnu àtẹ́lù Ọlọ́run Ànábì òjíṣẹ́ ni fúnran tí ò rújú rárá fúnran Lárúbáwá Jésù Kristi òjíṣẹ́ ni fáwọn ọ̀ràn Ọ̀rúnmìlà òjíṣẹ́ ni o fúnran ìran àwọn ọmọ Yorùbá ṣẹ́rí àkọ́kọ́ náà ṣẹ́rí níbi tá a bá dé yìí àkọ́kọ́ náà kò dìgbà tá ẹ bá dọ̀tí ẹ̀sìn kan tó gbà pé peace of religion ní ṣẹṣẹ Ọlọ́run brother mi Alọ́ba ms bàbá Yálájé Àfà Ìṣọ̀lá gbogbo yín bẹ́ẹ̀ mo bẹ̀ yín ní ìdí ẹ̀ mọ́ ẹ stop ẹ ti gbọ́ ní ìdí kẹ́ bá ẹ̀sìn wọn jẹ́ mọ́ káti ẹ̀ sọ pé àwọn náà kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣe understand ihun tí wọ́n dẹ̀ ti ṣe láìmọ̀ iye ọdún sẹ́yìn inú wọn náà ní fọ́ ògbọ́n geography àròkàn ló mẹ́kún àsùndá wá àmọ́ ṣá oró àkọ́dá kò dàbí àdágbẹ̀yìn ẹ wo nǹkan tán fi ń dá padà bí àwọn ṣe wá ń dá padà wọ́n wá mẹ́fídẹ́ǹsì wá wọ́n ń kà á jáde àwa lè sọ pé ohun tí wọ́n ń kà jáde yẹn bóyá bẹ́ẹ̀ lórí tàbí bẹ́ẹ̀ kò yé mi àmọ́ ṣá mo mọ̀ pé ohun tí wọ́n kọ síwèé òun ni wọ́n ń kà ó ti yé ohun tí wọ́n kọ síwèé náà kà àwa lè sọ pé bóyá ohun tó fìdí múlẹ̀ tí ni wọ́n ń kà jáde yẹn a lè sọ ó ti yé nídìí ẹ̀ ẹ̀sọ́ adùn tó wà nínú ìṣẹ̀ṣe ẹ̀sọ́ agbára tó wà nínú ìṣẹ̀ṣe ẹ̀sọ́ bọ́rùnmìlà ṣe ló gbà ẹ̀sọ́ ohun tó ń jẹ́ Ifá ẹ jẹ́ ká mọ rírì ohun tí Ṣàngó wá ṣe ẹ jẹ́ ká mọ rírì ohun tọ́ya wá ṣe ṣe understand kò ní ìdí ká ẹ bú ẹ̀sìn kan ó ti yé nítorí pé Yorùbá bọ̀ wọ́n ní tán bá bú ẹ̀tù orí ara wó káti ẹ̀ pa àwọn bàbá yìí wọ́n ti ń bú ìṣẹ̀ṣe bọ̀ tipẹ́ tí wọ́n bá dẹ̀ sọ pé ìṣẹ̀ṣe ìran wa ló ń jẹ́ bẹ́ẹ̀ ìran Yorùbá ni ìṣẹ̀ṣe ẹni Ifá kan sọ pé ìyá ẹni ìṣẹ̀ṣe ẹni orí ẹni ìṣẹ̀ṣe ẹni bàbá ẹni ìṣẹ̀ṣe ẹni tí n bá ń kí odù fámì báyìí àyà yín ajá ẹ má wọrí ẹ jẹ́ kí n confam dáadáa tán ṣé a mọ̀ pé nígbà táwọn kan gbógun ti Ọ̀rúnmìlà tí wọ́n ń sọ fún Ọ̀rúnmìlà pé ó máa hùwà bí wèrè ó máa hùwà bí asínwín ó máa hùwà bí bugijẹ Ọ̀rúnmìlà wá sọ fún wọn pé kí wọ́n wọgbó lọ kí wọ́n wá ìgbín tó ń bugijẹ ìgbín tó pokùnso ìgbín tó ń ṣe bí wèrè àwọn wọ̀nyí wá lọ sínú igbó wọ́n wá rìn wọ́n padà sílé pé Ọ̀rúnmìlà àwọn ò rí ìgbín tó pokùnso nítorí pé ohun tí wọ́n rò Ọ̀rúnmìlà dẹ̀ sọ pé kì í ṣe orí ti tòun kọ́ ẹ lọ sínú igbó kẹ́ ẹ lọ wá ìgbín tó ń ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ti rí Ọ̀rúnmìlà wá sọ pé wọ́n ń dá wọn lóhùn pé láì ṣe pé ẹ bá rí nǹkan yẹn àwọn nǹkan tẹ́ ẹ rorò ohun yẹn ó máa padà jẹ́ titi yín ni àwọn ẹni yìí ló padà lọ pokùnso fúnra wọn ẹ jẹ́ ká mọ̀ tán Ọ̀rúnmìlà ẹ jẹ́ ká mọ̀ ohun tó ń jẹ́ agbára ìṣẹ̀ṣe ṣé ẹni tẹ́ ẹ bá ń sọ àwọn èèyàn náà wọ́n á máa gbé yẹ̀wò ẹ ti understand nídìí láti sọ pé Ànábì dófùrọ̀ ó wọ pátákùtà ó ṣe gbá is just ordinary blackmailing understand nídìí ẹ̀ mọ́ nídìí ẹ̀ technology ti wà àfẹnitórí ẹ̀ bá ti dàrú tí ò ní pé mọ́ mi ò ní mọ nǹkan tó ń ṣẹlẹ̀
ó ti yé tẹ́ ẹ bá dẹ̀ lọ wo àáfàá kan ó ṣẹ̀ṣẹ̀ confat ni mo rí post yẹn lánàá mi mọ nǹkan tó fa títí ẹ o ó ń sọ pé Islam ẹ̀sìn apààyàn ni Islam ẹ̀sìn tí ò náànú ni Islam ẹ̀sìn tí ò náforíjì ni ó wá kó Kùránì kalẹ̀ báyìí ó dáná bí iná súyà gbogbo yẹn àti rí ó wá sún gbogbo ìwé tó ṣe pé tírà tó ń lò fún prayer something kankan ó lóun á sun gbogbo ẹ̀ onítọ̀hún bá wá sun tán òun á wá fi èéfín ẹ̀ eérú ẹ̀ òun á fi sun ẹlẹ́dẹ̀ jẹ ó lóun ti padà sílé finally ní ìsìn òun ló mọ nǹkan tí wọ́n ṣe fún nínú ẹ̀sìn yẹn àkọ́kọ́ náà ṣé ẹ̀sìn yẹn ni ò dá ni àbáwọn tí wọ́n ń ṣe ẹ jẹ́ kí n mọ̀ mo fẹ́ rí ní comment section ṣé Islam yẹn kò dá àbí àwọn tí wọ́n ń ṣe ni ò dá nílẹ̀ Yorùbá ń bí ni o nítorí pé ìṣẹ̀ṣe Lárúbáwá ni ó máa gbé wọn ẹ̀ ráyé wọn bó ṣe ń dá ẹ̀ rí gbé ayé wọn bó ṣe ń dùn ìwọ tó ń ṣe kí ló wá fà ẹ́ nítorí pé àníyàn tó fi ń ṣe kì í ṣàníyàn tó mọ́ ò lónú rẹ sọmọlá kejì ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín gbogbo ohun tó ń jẹ́ religion láyé kálukú create ẹni yá ẹni tí ò wá fọ́ sí religion kankan tó gbàgbọ́ nínú ancestors ẹ̀ tó gbàgbọ́ nínú nǹkan tó gbé kalẹ̀ ṣé ẹ mọ̀ pé ó bẹ́tẹ̀ yìí tẹ́ ẹ gbẹ́sìn rù bẹ́ẹ̀ ni kí ni purpose of ìwọ tó sọ pé ó wà ní peace of religion ò ní fi ọmọlàkejì tẹ́nìkan bá ṣe mistake ìpìlẹ̀ máa máa ṣẹ́ why kí ló dé tí àyìn àfáàṣì máa ń ṣe pèlè kí ló fà tó yẹ pé comment section náà ìpè ìkan sọ fún mi pé ó lóun máa kàgbá kò yí ṣàlà o mo wá wò títí mo ní kí ló lè tẹ́lẹ̀ yìí ọlọ́pàá èwo ń tè pé amúni ń jẹ́ amúni brother mi abe so mi ń gbà gbọ́ mi ń gbẹ̀yìn gbọ́ mi ń gbà yín gbọ́ torí abe tí mo rí yẹn abe yẹn sì Christian so mi ń gbà yín gbọ́ ẹ jẹ́ kí àwọn tó jẹ́ mùsùlùmí lọ́dọ̀ comment section ẹ jẹ́ kó sọ fún mi ṣe understand ṣe rí àkọ́kọ́ tí n bá jáde tí n bá sọ̀rọ̀ tí program yẹn bá hit gan n tó ń bá mi gbé lóní kí n sọ̀rọ̀ bẹ́ẹ̀ tèmi náà sì máa hit o a ṣẹ̀ṣẹ̀ ń bẹ́yẹ bọ̀ lápò ni ẹ ní dúró wò ó tán ṣé ẹ wá mọ̀ pé àwọn kan tún sásá bẹ́ẹ̀ religion yẹn tí wọ́n fẹ́ fi kánkọlẹ̀ Yorùbá kò yé yín ó máa yé yín ẹ jẹ́ ń gbé yín débẹ̀ àwọn àfáà kan wá wà tó ṣe pé wọ́n gbéṣẹ́ lé lọ́wọ́ pé kí Yorùbá nation kó má bàa gòkè odò àwọn kan tún wá jáde recently àwọn tá a rò pé ọmọ ni wọ́n àṣọ ọmọ ni wọ́n last apadà fún wọn fọṣọ wọ́n tún jáde ìwọ tó o mọ̀ ó tọ́ tó o wá torí gbàgbó tó ń ṣẹlẹ̀ lórí internet torí pé wọ́n bú ẹ̀sìn ẹ o dẹ̀ deny identity ẹ o dẹ̀ destroy gbogbo ohun tó o ti fa ìmọ̀yọ ọdún build o dẹ̀ destroy ẹ gbogbo ibi tó o wá ní ìdè o padà tẹ́jẹ́bẹ̀ wà tẹ́ nílé o wà tẹ́ lóko ibi tán bí ẹ sí o wà tẹ́ débẹ̀ o yá ṣe rí mo dúpẹ́ lọ́wọ́ ọba tó níwó Olódùmarè tí ò jẹ́ ká tí ìrí Yorùbá nation gbà ọmọ Adéyẹmọ Ìgbò òòṣà owó bàbá àdámì tàwa o àṣẹ èrò nígbò kó sẹ́yìn o ojúlówó àwọn ọmọ kan tá wà lẹ́yìn ọmọ Adéyẹmọ bíi tíníwá àṣírí títú o àti padà mọ̀ pàwọ̀ one chance ni ha nígbà yẹn àwọn tó ń padà ya wèrè last sí o tí wọ́n ń sọ fún wa pé àwọn ti dictate pé Yorùbá nation o wọ́n fẹ́ gbà fáwọn oníṣẹ̀ṣe ni kán gbà á tán kán láwọn ẹnu tó fi sọ ìwọ nìyẹn Ọlọ́run nìyẹn àdàbí àyàfi tó bá ṣe pé Yorùbá nation wà ó dúró fún religion lókù. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀n ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀n fulfilment? What drive ẹ̀wọ̀n bí tó o bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv. Driving you around the world.